ẹ̀yin ò lè ná over 5 million naira over 6 million naira kó a máa lọ fi ṣàwàdà. o ti bẹ̀rẹ̀ àdúrà o ti gbẹ́nu òkè o ti fẹ́ mọ sunkún. tọ́ba bẹ́ẹ̀ ṣàdúrà tó ṣe lè má sọkún sí lọ́rùn ọ torí ẹ̀kún ó ti bẹ̀rẹ̀ kú. Ọlọ́run $7 million làmúkí ní wáyé tuntun funfun ṣáṣá rọ́ọ̀sì mo fẹ́ tó bá kọ́lé sórí omi tó máa ṣàfihàn omi sẹ́ẹ̀ wọ́n jẹ́ bá gidi káyì bọ́ bọ́ káyì. ẹ̀yin wá dé umura déédéé ìgbà náà lẹ́yìn dé umura ló ń sọ fẹ́nìkan tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé ẹkún wèrè wo ni wọ́n sùn ẹ̀yin wèrè yìí ń gbọ́dọ̀ pápá àyàn nira yín apààyàn níyìn ọwọ́ adébí òun sunkún ó ti máa yẹ èèyàn tọ́pa ní o ní fi ń sunkún o láwọn tí a sunkún bẹ̀rù ọlọ́ ó yẹ kí wọ́n gbé orí yín lọ bí lọ àrò ká lọ yẹ ọpọlọ yín wò ní. fàyè ajáde tàbí máa lè àṣìlò dáadáa sàn. mo wà ní aram níjọ́ kan Imam Sudais ó ka alkunut débi Rabbana la tuqaddimna li adhabik ó wá nítumọ̀ míì lọ́kàn tèmi torí gbà yẹn ni mò ń bẹ nípò aṣíwájú mo wá ń pé Ọlọ́run ṣé kìí ṣe pé ọ fẹ́ fìyà jẹ mí ló fi tì mí síwájú Ọlọ́run la tuqaddimuni lil fitan ṣé kìí ṣe pé ọ fẹ́ dá àdánwò sínú ayé mi ló fi tì mí síwájú Ọlọ́run kò yé mi Ọlọ́run mo ṣe bu ẹkún nù mo ṣe nu omi jẹ́ lójú lomi ẹkún tó lera wọn bá bírò ẹ̀yin wèrè tẹ́ ń sọ fáwọn Lárúbáwá pé wọ́n ṣépè ẹkún fún ọ láti lé ni bírò yín bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run lọ́mọ tẹ́wì fún iwájọ́ náà lọ ẹ wá dé Maka ẹ lọ sọ Maka ẹ lọ sọ dáàyè àwàdà wàyí náà àjájí tàbí máa lè. àṣìlò dáadáa sàn. fàmà àjájí táwa láàkè ìjà tó lérò. fàmà àjájí táwa láàkè ìjà tó lérò. tó bá di òru Lailatul Qadri alẹ́ ìnímọ́júmọ́ tó bá dé aram tó bá bẹ̀rù Ọlọ́run yóò bẹ̀rù Ọlọ́run jọ́nà. bẹ́ẹ̀ yóò bá bẹ̀rù Ọlọ́run lálẹ́ ọjọ́ òní mọ́júmọ́ ọ̀la bọ́yá lónìí bẹ̀rù Ọlọ́run mọ́ ní nǹkan tó rí. mo wà ní aramu níjọ́ kan Babangida president Babangida ó ṣẹ̀ṣẹ̀ kú níjọba ni agbára yẹn sì wà pẹ̀lú ẹ̀ ó wá yan náfìlà lọ́wọ́ èmi ń kọjá níwájú ẹ̀ mi ò mọ̀ pé orí ọwọ́ ẹ̀ ni mo gbé ẹsẹ̀ lé musa gbọ́tẹ́ nìyẹn ṣe kò pariwo síta gbó ṣe mo wá wojú ẹ̀ mo rí pò ní mo ní I'm very sorry sir ojú ẹsẹ̀ ní ṣe báyìí sí ni pé má lọ má kó bá mi má kó bá mi ebi ẹsẹ̀ ìrún ni àtẹ̀wọ́ mọ́lẹ̀ ní tọ́wáfù tó ń pe eléri ibú ẹ̀yin wèrè ẹ ti tó dé yìí àwọn kan sì ń bẹ àwọn múrísídù sọnù àwọn mùtáwàfí sọnù tí wọn kò yàn tọ̀wáfù yóò ní ẹ̀rọ wọn àwọn wèrè níjọ́ tí ń ṣe mùtáwàfí rẹ̀ òun kí lórí rẹ̀ tó ṣe bọ̀ bẹ̀ ọ̀ ma gbé bí o ti sẹ́ lọ́nu ààyè tó yẹ ká ẹ tán sínú ìbẹ̀rù Ọlọ́run òru Lailatul Qadri tó bá di ìgbà tí ó bá di náfìlà wítìrì tọ́káyìn wá wo bí àwọn yóò ṣe tán sínú Ọlọ́run bí bá ṣe ń súnmọ́ parí sí ní súrà yẹn ọmọdé kò ní kùn mọ́ tó bá débi ti gbẹ̀yìn ó lè ṣe kúlẹ̀ aláwọ̀ ní Imam Sudais ó fi ká tó bá ti wá gbórí kò ní rúkú yóò wá di Allahumma adina fima hadayt wa afina fima afayt wa tawallana fima tawallayt yóò wá bẹ̀rẹ̀ sí ní ká pẹ̀lú ohun ẹ̀kún ó ká dúkọ́ máa ṣe àmín 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 á lè wà lórí àmín yẹn fún 30 ṣẹ́jú ààyè bẹ̀rù Ọlọ́run ni tó bá l'opportunity láti débẹ̀ ó mọ̀ bóyá yọ̀ọ̀kan tó ṣe láyé náà nìyẹn. wàlá tufsidu fil ardi ba'da islahiha. Ọlọ́run ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tí mo ti tún ayé ṣe. ẹ má bí Ọlọ́run pẹ̀lú bẹ̀rù lèyàn fi ṣàdúrà kẹ́sì máa ní òkú gbàdúrà yín ó gbà. àánú ẹ̀mí Ọlọ́run ó fún àwọn èyí rere àwọn tí wọ́n ń ṣe rere tí wọ́n ń bẹ lọ́hùn pẹ̀lú bẹ̀rù Ọlọ́run 10 million tó ná lọ umra kò tó ń tọ́lọ́wọ́ jàdù ọ̀láyà tó bá fi bẹ̀rù Ọlọ́run ṣe. Lailatul Qadri ìtawá ròyìn táwọn èèyàn fi ẹkún ṣe ńlọ́wọ́ adé Nàìjíríà lọ́dà jáwọ́ ó lọ Lailatul Qadri mi ó sọ̀rọ̀ ìfúnra ẹ̀ pé ta ló gbé mi déyàn Ọlọ́run Lailatul Qadri lẹ́yìn kẹyìn náfìlà kẹ́ẹ̀dẹ̀ kálukùnúùtù kẹ́ẹ̀ bí Ọlọ́run kò sí kankan mọ́ báyìí wá sí bá ń bẹ́ẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀ bẹ̀rù Ọlọ́run tọ́kàn wọn mì ní kì í ṣe wá sí jẹ́ oríire mọ́bọ̀ lọ́dọ̀ alága ní Lailatul Qadri lóríire mọ́bọ̀ lọ́dọ̀ alága lẹ́yìn wá lọ gba ẹ́ńfílọ́pù àgbàtúngbà níbi táwọn èèyàn ti sun ẹkún tí wọn ti tán síwájú Ọlọ́run ṣe ilé ọ̀pẹ nìkan lù wọn gíní fi ń sọkọ ni ẹnìkan ò lù wọn àwọn tí wọn sun ẹkún yàwọn tí wọn ti ní gbogbo ayé tán ni tí wọn ní gbogbo nǹkan tán tí wọn ò nídìí kankan náà ayé mọ́ tó jẹ́ pé n tó kù ní pé Ọlọ́run bò ló ṣe dájọ́ mi nígbà tá a gbọ́ pé gbogbo nǹkan la gbọ́dọ̀ ṣe dájọ́ ẹ̀ la gbọ́dọ̀ ṣe nǹka rẹ̀ la gbọ́dọ̀ ṣe calculation la gbọ́dọ̀ ṣe àkáǹtì ẹ̀ níwájú rẹ̀ Ọlọ́run. òun làwọn adébẹ̀ mo wò kan lórí fídíò la hawla wala quwwata illa billah mo rí ọmọbìnrin kan tó mú microphone lọ Lailatul Qadri níjó ohun àwọn kan náà jáde wọ́n fowó máa lórí wọ́n fowó máa láyà ní Lailatul Qadri alaysa minkum rajulun rashid kò sẹ́ni orí ẹ̀ pé máa nínú yín ni kí ló dé tẹ́ bẹ̀rù Ọlọ́run Lailatul Qadri lọ́wọ́ di yẹ́rí yẹ lọ́wọ́ di nǹkan àwàdà
man a'rada 'ani dhikri fa inna lahu ma'ishatan. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا. bó ṣe wà lórí Lailatul Qadri ló wà lórí mòlúdì. apá kan àwọn àfáà ni ó sí mòlúdì, àwọn àfáà kan ní bẹ̀ ó tiẹ̀ wá abẹ́kù sí èyí táwọn kan dánwò mòlúdì yìí náà n ta bá pè ní táìtù nǹkan ẹ̀dẹ̀ ṣiṣẹ́ tó wọ̀ sí ẹ̀ ẹ̀bẹ̀ fẹ́ ẹlẹ́fẹ́ rántí ọjọ́ bíi ànábì ni ó ṣe wá di ti ṣe òjòkó tọmọbìnrin kan gbé àyàlé láyà níta gbangba ẹ̀ tiẹ̀ bẹ̀rù àtúbọ̀tán ẹ̀yin náà lẹ́ba mòlúdì òun jẹ́ ẹ̀ba mòlúdì òun jẹ́ ní gbogbo àwọn tí wọ́n fi ń sọ pé kò sínú lànà ni wọ́n fi rọ́rọ̀ sọ ẹ sọ gbogbo ẹ̀ jíjàgbàjàgbà ẹ sọ gbogbo ẹ̀ dírédèrèdè gbogbo nǹkan tó bá ti jẹ́ bẹ̀rù Ọlọ́run tó bá ti dọ́dọ̀ ti yín kí ló dé tí ń di yẹ̀yẹ́. ẹnìkan lórí ìrìn àjò Délẹ́kọ̀rì 9 gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́ wọn lórí ìrìn àjò méje tó special Quran mẹ́sàn-án mẹ́rin fún wa nínú ìrìn àjò yẹn wọn lórí ìrìn àjò kan lọ ìlú òkùnkùn n ti ń dà yín láàmú ni pé tẹ̀ bá ń bẹ ní haram ẹ̀ ní rí kíná sánsánà ẹ̀ ní gbọ́káriwò kan ọdún gbáwù kí wọ́n sọ pọ́nlọ́ ti gbàdúrà gbogbo ọ̀ silent ni ẹ̀ máa wo bá ìtìlátík ẹ̀ ní rí kí nǹkan tó strange kan ó jẹyọ lórí ẹ̀ ó máa lérò yí pé bẹ́ẹ̀ ni ó ní máa gbọ́ ń dájọ́ lọ́wọ́lọ́wọ́ ni ó dìgbà ọba délé kó tó máa kó ti fẹ́ẹ̀lì tàbí ó ti pass. Délẹ́kọ̀rì ní ìrìn àjò ó wá sọ fún àwọn tó tẹ̀lé ó nílùú òkùnkùn láńlọ bàbá dé lu òkùnkùn ẹ tẹ̀lé nǹkan tí mo wí fún yín o wọ́n bá rìn díẹ̀ lòkùnkùn bá dé lójijì wíìm ó lẹ́nìkan kan gbọ́dọ̀ wẹ̀yìn àmẹ́rùpẹ̀ ibi adé yìí ẹni ọba fẹ́ kó bù ẹni ọba fi ọmọ bù ẹni ó bu díẹ̀ yọ sàbámọ̀ ẹni tí ó bu pẹ́ẹ́pẹ́ yọ sàbámọ̀ ẹni ó bu kékeré yọ sàbámọ̀ àwọn èèyàn bá ṣe sáwùrà ẹlòmíì ní Ọlọ́run níjọ́ wọn sàbámọ̀ òun ò bù ẹnìkan ní ẹjẹ́ bu díẹ̀ ẹnìkan ní fìlà tí tó ti ń fìbù wọn bá rìn nígbà tó dijọ́ kejì ìmọ́lẹ̀ bá dé lójijì wọ́n wẹ̀yìn wọn àrí gbogbo tí wọ́n fìlì nígbà tí wọ́n wà ń bẹ̀ mọ́ àti gbogbo lẹ́bi tí wọ́n jẹ́ àti góòdì ní gbogbo lẹ́bẹ̀ ẹni ó bu sí fìlà bu ẹkún pé yéé tòun bá wọn ẹni ó bu agbádá ń yí kiri ní pé ha bóòlù ń ṣe asọ́ọ̀tì ayé tó báyìí ẹni tí ó bu pẹ́ẹ́pẹ́ korobá ló gbé wájú tó ń sọkún sí ẹ̀sìn Ọlọ́run nílùú òkùnkùn ẹ̀yin tẹ̀ ń bẹ ní wúmúra ẹ wà nílùú òkùnkùn àdúrà dàkọ̀gbà ẹ lè tí mọ̀ níbi ẹ wà yẹn gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣeré tẹ̀ ń ṣàwàdà tẹ̀ ń ya fídíò àní o má ya fídíò láwọn àyè kọ̀ọ̀kan bẹ̀tí tá à ń sọ ni pé ó ti di ṣe kárí mi ẹ lọ reduce ẹ tó bá jẹ́ pé torí Ọlọ́run lẹ fi ń ṣe ẹ má yín sọ̀tì àwọn èèyàn mọ́ ní haram ẹlòmíì dára lé Olúwa ariwo tí ń pariwo ni pé Ọlọ́run ò bílíọ̀nù torí pé wọ́n gbọ́ tán ọmọkùnrin kan tí Ọlọ́run pariwo mílíọ̀nù tí wọ́n ló ti dolówó o béèrè bí ọjà gbé ta o béèrè lọ́wọ́ orí kí ló dé tó o béèrè kọ́ lóun fún ọ lálùbáríkà nítorí náà níparí ọmọ akéwú gbẹrù ìtò ẹ má ṣe ká ìpèrè lÓlúwa fi ń san rere. ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀ra àyàfó Olúwa. kí Ramadan ṣe ń parí lọ gbogbo ẹ̀yin tẹ́ kún wa lọ́wọ́ Ọlọ́run kún ẹ̀yin náà lọ́wọ́. wá sí náà pọ̀ fún wa nínú ọdún yìí àfi dúpẹ́ fọlọ́ ni ìyẹn ń jẹ́rìí pé àdúró tí Ọlọ́run bẹ lára wa. ẹ wo tá a fi bẹ̀rẹ̀ Ramadan ẹ wo irọ́ tẹ́nìkan ò ní fẹ́ gbọ́rọ̀ olúwẹ̀ gbogbo pages wọ́n tó jàgbá wọ́n tó parọ́ mọ́rọ́ ìyẹn ló ń jẹ́ kí n bẹ̀rù Ọlọ́run tá a jọ travel lẹ́sìn tó jẹ́ ọkọ arábìnrin tó bà mí lórúkọ jẹ́ yẹn owó tí ń bẹ láàrin èmi àti òsì yẹn ó ń bẹ ní wúmúra lọ́wọ́ ó máa ń tọ́lọ̀ wọn máa wí fún ẹ ó bẹ̀ mí pé kí n yá ọ lówó ni owó yẹn lé ní 12 million tẹ́lẹ̀ ó ágìw tẹ́lẹ̀ ni ètò olóòótọ́ ní kò dá yọkù ń bẹ dá yọkù padà ẹ gbowó lọ́wọ́ mi ẹ tó bà mí lórúkọ jẹ́ ẹ sì bẹ̀rù àtúbọ̀tán àbí nítorí kẹ́ ẹ má bàa sanwó yẹn ní ìbà lórúkọ jẹ́ àkọ́kọ́ yẹn fi síwájú ni àwọn tá a kó fún yín pé èrò wa pé ó lé ẹ bá kó àwọn eléyìí sọ́dọ̀ èmi náà wá gọ̀ débi pé ọ̀dọ̀ yín mo tó tora àmì mọ́ ní tí ojú wa rí ẹlòmíì náà àwọn tí a jọ lọ sẹ́yìn kí wa nísìnyí pẹ̀lú bẹ́ẹ̀dì tí wọ́n fún ẹlòmíì mi ò ṣerú àjìbẹ̀rì láyé àwọn tí mo kó síbi tó jẹ́ main àjíwá ẹlòmíì wá wò wá ń bẹ ọlọ́lọ́mọdé òun débi tó wọn fi tún kò ní àjì ẹ̀hàn bẹ́ẹ̀ ṣe wá ṣètò náà ẹ tún wá gbowó lọ́wọ́ mi ẹ̀yin náà lẹ́sìn bá mi kẹ́dùn ẹni ó gbowó kan lọ́wọ́ mi tí mo pariwo ń jọ síta àti ìrówó ńṣẹ́ tuntun kọ́ọ̀tù dòní àṣẹyìn náà tún ṣe tiyín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fámìlì ọ̀rẹ́ wa tó ń wà lamẹ́ríkà yìí ti ń ṣiṣẹ́ kàkà tí ò ní ìdíkàwé jáde ẹ̀ sì bá mi sọ fún pé kó bẹ̀rù àtúbọ̀tán èèyàn ọmọ ń tọ́lọ́run fi bínú sí yan tó bá jẹ́ pé nìkan lèmi jẹ lówó ẹ̀ wò bí wọ́n sì bà mí lórúkọ jẹ́ tó ó sì bẹ̀rù Ọlọ́run pé oore lára mi ó sì bẹ̀rù Ọlọ́run pé ẹ̀ tún padà bà mí lórúkọ jẹ́ ni ó sì bẹ̀rù Ọlọ́run pé mo wọ́n náà kó lè dáa fún ẹ èèyàn kì í ṣayé báyìí ayé bẹ́ẹ̀ nìkan yọ jẹ yín dẹ̀ ń jẹkújẹ kò dá báyìí orúkọ tẹ ẹlẹ́bàjẹ́ lọ́lọ́run ò bàjẹ́ máa ẹ̀yin tẹ ẹlẹ́bàjẹ́ lẹ́nìkan gbúrò yìí ẹ torí bẹ́ẹ̀ ni wáàsí tẹ̀sí fáwọn èèyàn táwọn èèyàn kẹ́kọ̀ọ́ tẹ bá rí pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ táyà àwọn èèyàn bàjẹ́ ni mo sọ bí wáàsí kan tá a sì kọjá àwọn accidental preacher àwọn crisis preacher wọn ní kankan tí wọ́n fi jíṣẹ́ Ọlọ́run ju kankan bá àwọn èèyàn ló kọjá lọ tí wọ́n bá rí báyẹ̀ nìkan bàjẹ́ lọ nísìn ìsìn wọn ọ̀rọ̀ jáde
ẹ ti máa dá wọn mọ̀ pé àwọn eléyìí ò ní kankan tí wọ́n ọ̀fà nítorí náà ẹ̀yin tẹ́ ẹ mọ arákùnrin tó wà lamẹ́ríkà yìí rí tíyàwó ẹ bà mí lórúkọ jẹ́ níbẹ̀rẹ̀ tá a sì ń bẹ ń kóòtù dì sí ẹ bá ń sọ fún kó dákun kó bẹ̀rù ọjọ́ tí ó jáde láyé kó bẹ̀rù ọjọ́ tí ó pàdé Ọlọ́run kó bẹ̀rù ọba tí ń bẹ̀ lọ́wọ́ ní Mákà tọ́lọ́run kì í gba owó àràmù gbogbo àwọn tí mo pè pé ẹ bá mi bẹ̀ kó sanwó yẹn ń gbọ́ ó jèmi náà lówó ó jèmi náà lówó ó jèmi náà lówó yẹn mélòó lọ́wọ́ fẹ́ jẹ lówó bí ìyàwó ọba ṣe fẹ́ ọgbọ́dọ̀ ronú sáyé ẹ̀ ni